Mo kí yín pé ẹ kú dédé wò yìí ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa wò mí ní àkókò yìí. Inú mi dùn láti kí yín káàbọ̀ sí orí ẹ̀kọ́ Bíbélì Yorùbá ti òní. Nínú ẹ̀kọ́ tí ó kọjá, a dé abala ìkarùn-ún ẹ̀kọ́ nípa ìgbàlà. A sì bẹ̀rẹ̀ sí ní kíyèsí ẹ̀kọ́ gbòógì mìíràn tí mo pe àkórí rẹ̀ ní báwo ni a ti ń gbanilà. Ìyẹn ni wípé báwo gangan ni ìgbàlà ṣe máa ń ṣẹlẹ̀. Mo sì fi hàn yín nínú ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ. Ẹ̀mí Ọlọ́run láti ẹnu àpọ́sítélì Paul fi hàn wípé nípa oore ọ̀fẹ́ àti ìgbàgbọ́ òun ni Ọlọ́run fi ń ṣe ìgbàlà fún ènìyàn. Orí òpó méjì tí Ọlọ́run gbé ìgbàlà ènìyàn lé, òun náà ni òpó oore ọ̀fẹ́ àti òpó ìgbàgbọ́. Ẹ jẹ́ kí a sáré tó kíyèsí ìwé Éfésù yẹn lẹ́ẹ̀kan sí. Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ, ó wípé nítorí oore ọ̀fẹ́ lé a ti fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ wípé oore ọ̀fẹ́ nípa ìgbàgbọ́ ni a fi ń gba ènìyàn là. Ohunkóhun tó bá sì ti yàtọ̀ sí eléyìí kì í ṣe ìyìnrere Jésù Kristi Olúwa mọ́. Tó bá ti di wípé a ti ń fi ohunkóhun míì kún tí kì í ṣe nípa oore ọ̀fẹ́ àti nípa ìgbàgbọ́ nìkan ṣoṣo mọ́ nínú Jésù Kristi nìkan ṣoṣo, ó ti ń di ìyìnrere míì kì í tó ṣe ìyìnrere Jésù Kristi mọ́. Nínú ẹ̀kọ́ tí ó kọjá abala ìkarùn-ún yẹn, mo ṣe àgbéyẹ̀wò oore ọ̀fẹ́ nìkan. Kí ni ohun tí oore ọ̀fẹ́ túmọ̀ sí àti ipa wo ni oore ọ̀fẹ́ kó nínú ìgbàlà wa. Mo dẹ̀ fi hàn yín wípé oore ọ̀fẹ́ ó ń ṣe àfihàn àwòrán ẹ̀bùn iyebíye tí a fi fún ènìyàn kan, ṣùgbọ́n tí àwọn ẹni bẹ́ẹ̀ tí wọn ò tọ́ sí wọn ò tọ́ sí ẹ̀bùn yẹn, wọn ò kópa kankan nínú bí ẹ̀bùn yẹn ṣe wáyé, bẹ́ẹ̀ ni wọn ò sì lè san ìdíyelé tí a fi lé ẹ̀bùn náà lórí. Ẹ̀bùn oore ọ̀fẹ́ ó ń wá láti pàṣẹ ìlawọ́ ẹni tí ó fúnni ní ẹ̀bùn nìkan ṣoṣo. Mo sọ fún yín pé àfihàn Bíbélì sì nìyí nípa ìgbàlà tí Ọlọ́run máa ń ṣe nípasẹ̀ Jésù Kristi, wípé ó jẹ́ ẹ̀bùn iyebíye tí Ọlọ́run fi fún ìran ènìyàn ẹlẹ́ṣẹ̀, èyí tí a kò tọ́ sí, èyí tí a kò kópa kankan nínú rẹ̀, èyí tí a ò sì lè sanwó ìdíyelé fún. Ìgbàlà jẹ́ ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run tó ń wá látàrí ìlawọ́ Ọlọ́run nìkan ṣoṣo. Oore ọ̀fẹ́ ó sọ ìgbàlà Ọlọ́run di ẹ̀bùn ọ̀fẹ́ tí ènìyàn ò nílò láti san ohunkóhun fún kó tó di pé yóò rí gbà. Lónìí, mo fẹ́ ṣe àgbéyẹ̀wò abala kejì bí a ti ń gbanilà, ìyún ìgbàgbọ́. Oore ọ̀fẹ́ mú kí ìgbàlà Ọlọ́run kí ó jẹ́ ẹ̀bùn ọ̀fẹ́ fún gbogbo ènìyàn. Ẹ dákun, mo fẹ́ kí ẹ ṣe àkíyèsí, kí ẹ sì fiyèsí gbólóhùn tí mo sọ yìí. Oore ọ̀fẹ́ Ọlọ́run ó mú kí ìgbàlà kí ó jẹ́ ẹ̀bùn fún gbogbo ènìyàn. Ṣé ẹ rí, ìgbàlà Ọlọ́run ó wà fún gbogbo ènìyàn. Àwọn kan ń kọ́ ẹ̀kọ́ wípé ìgbàlà Ọlọ́run ó wà fún àwọn ẹni péréte tí wọ́n ń pè ní àyànfẹ́, eléyìí tí Ọlọ́run ti yàn ṣáájú láti ìpilẹ̀ṣẹ̀ ayé, wípé Ọlọ́run ti mọ ó ti yan iye àwọn tí yóò ní ìgbàlà rẹ̀, ó sì ti yan àwọn tí yóò lọ sí ọ̀run àpáàdì tí yóò parun. Ṣùgbọ́n Bíbélì ò fi ìdí eléyìí múlẹ̀. Ohun tí Bíbélì fi ìdí rẹ̀ múlẹ̀ fún wa òun ni wípé ètò ìgbàlà Ọlọ́run ó jẹ́ fún gbogbo ènìyàn, láìka ẹ̀yà rẹ̀ sí, láìka àwọ̀ rẹ̀ sí, láìka irú ẹ̀ṣẹ̀ tí irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹ̀. Tí a bá gbé láti ìwé Jòhánù, ìyìnrere Jòhánù orí 3
ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó jẹ́ ẹsẹ̀ bíbélì tí gbogbo wa tí a mọ̀ dáadáa, ṣùgbọ́n mi ò fẹ́ ká kà á ní àkọ́sórí, mo fẹ́ ká kà á bíbélì ti ṣe àkọsílẹ̀ rẹ̀. Ó wí pé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, kò sọ wípé nítorí Ọlọ́run fẹ́ àwọn àyànfẹ́ tó bẹ́ẹ̀ gẹ́, kò sọ pé nítorí pé Ọlọ́run fẹ́ àwọn kan tó bẹ́ẹ̀ gẹ́, ó wípé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, kí ẹnikẹ́ni, ẹ fàlà sí abẹ́ ẹnikẹ́ni nínú bíbélì yín, ẹnikẹ́ni, láì ka ẹ̀yà rẹ̀ sí, láì ka bó ṣe rí sí, láì tí ẹ ka irú ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ rí, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kí wọ́n bá ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Bíbélì fi ẹmọ́lẹ́ níbi pé ẹ̀bùn ìgbàlà Ọlọ́run ó wà fún gbogbo ènìyàn, ẹnikẹ́ni. Ẹ jẹ́ kí n tó fi ìwé Tímótì kínní orí kejì láti ẹsẹ̀ ìkíní sí ìkẹrin hàn yín. Ẹsẹ̀ ìkẹrin gan níbi tí mò ń lọ, ṣùgbọ́n jẹ́ kí n gbé láti ẹsẹ̀ ìkíní kí a bá lè sopọ̀ mọ́ra wọn dáadáa. Ó wí pé nítorí náà, ẹ má bínú, nítorí náà mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣìpẹ̀, àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Nítorí gbogbo ènìyàn. Ẹsẹ̀ kejì, fún àwọn ọba àti gbogbo àwọn tí ó wà ní ipò àṣẹ. Kí ni ìdí? Àti gbogbo àwọn tí ó wà ní ipò gíga, kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà. Ẹ wo ẹsẹ̀ kẹta, ó wí pé nítorí èyí dára, ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa. Ìyún kí a máa gbàdúrà fún gbogbo ènìyàn, ó dára, ó sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run olùgbàlà wa. Ẹ wo ẹsẹ̀ kẹrin o, ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà. Èmi kọ́, eléyìí kì í ṣe àròsọ, kì í ṣe ohun tí mò ń kà látòrí bíbélì ni. Bẹ́yìn náà bá ní bíbélì yín lẹ́gbẹ̀ẹ́ yín níbẹ̀ òun, ẹ lè ṣí sí. Ó ní ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà, kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ bíbélì kan sí Epísítélì Jòhánù kínní orí ìkejì. Kì í ṣe ìhìnrere Jòhánù o, Epísítélì Jòhánù ìkíní ẹsẹ̀ ìkejì. Mo fẹ́ ka ẹsẹ̀ ìkíní àti ìkejì. Ó wí pé ẹ̀yin ọmọ mi, ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí yín kí ẹ má bàa dẹ́ṣẹ̀. Bí ẹnikẹ́ni bá sì dẹ́ṣẹ̀, àwa ní alágbàwí lọ́dọ̀ Bàbá, Jésù Kristi olódodo. Ẹ wá kí ẹsẹ̀ kejì, òun sì ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í sì ṣe fún tiwa nìkan, ṣùgbọ́n fún ti gbogbo aráyé pẹ̀lú. Ìyẹn ni pé iṣẹ́ ètùtù tí Jésù Kristi Olúwa ṣe kì í ṣe fún àwọn péréte, kì í ṣe fún àwọn díẹ̀ bí àwọn kan ti ń kọ́ ni. Gbogbo ènìyàn ni iṣẹ́ ètùtù Jésù Kristi Olúwa ló wà fún. Ṣùgbọ́n iṣẹ́ ètùtù Jésù Kristi Olúwa fún ẹ̀ṣẹ̀ kò yọrí sí ìgbàlà fún gbogbo ènìyàn bẹ́ẹ̀. Òtítọ́ ni wípé nípa oore ọ̀fẹ́ rẹ̀, nítorí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀, Ọlọ́run ṣe ètò ìgbàlà láti jẹ́ ẹ̀bùn ọ̀fẹ́ tí ẹnikẹ́ni lè gbà, kódà ẹni tí ó tálákà jùlọ láàrin ìran ènìyàn ó lè gbà. Ṣé rí, Ọlọ́run mọ ohun tó ń ṣe o, Ọlọ́run mọ ohun tí ó ń ṣe, Ọlọ́run sì gbọ́n lọ́pọ̀lọpọ̀. Bí Ọlọ́run bá gbé owó ìdíyelé lé ìgbàlà, àwọn ènìyàn kan ò ní lè rí ìgbàlà Ọlọ́run. Ṣé rí, àwọn olówó àwùjọ wa, ṣe ni wọ́n lọ sí ibi ìtajà Elédùmarè,
wọ́n ó ra gbogbo ìgbàlà tó wà nínú ibi ìtajà rẹ̀ tán, wọ́n sì kó lọlé. Kódà wọ́n kó pamọ́ sí báńkì níbẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ wọn. Ẹ̀yin náà mọ bọ́n ṣe ń ṣe láwùjọ wa. Owó tí ó yẹ kó jẹ́ ti gbogbo aráàlú, nǹkan ìní tó yẹ kó jẹ́ fún gbogbo aráàlú, ẹ̀yin náà mọ bọ́n ṣe ń dá nìkan kó tán kó sínú akóló wọn fún àwọn ọmọ tí wọ́n tí ì bí, wọ́n ti ṣètò kalẹ̀ fún. Bí Ọlọ́run bá lọ ṣèèṣì ṣe ìgbàlà rẹ̀ ní ohun tí a máa sanwó fún, ṣe rí irú àwa yìí àbá tí lè ní ìgbàlà Ọlọ́run, ṣùgbọ́n Ọlọ́run ṣe ìgbàlà rẹ̀ ní ẹ̀bùn ọ̀fẹ́ fún gbogbo ènìyàn. Iṣẹ́ ètùtù Jésù Kristi tó mú ìgbàlà wá, ó wà fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn kan, kì í ṣe fún àwọn aláwọ̀ kan, kì í ṣe fún àwọn ẹ̀yà kan. Ṣe rí, nígbà tí Ọlọ́run tí ó rí ìtòṣì wa nípa ti ẹ̀mí, tí ó rí àìlágbára wa láti san ìdíyelé ìgbàlà, láti san ohun tí ìgbàlà yóò ná wa, ó káàánú wa. Nítorí àánú rẹ̀ àti nítorí ìfẹ́ ńlá rẹ̀ sí wa, ó wá gbé Jésù Kristi Olúwa dìde láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, láti jẹ́ ẹran ìrúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ṣé rí, nígbà tí a bá ń bára wa lọ nínú ẹ̀kọ́ Bíbélì yìí, mo sọ fún yín nígbà tí a bẹ̀rẹ̀ pé àwọn ẹ̀kọ́ Bíbélì pọ̀ tí a nílò láti kọ́. Ìkan lára ẹ̀kọ́ Bíbélì tí a gbọ́dọ̀ kọ́, òun náà sì ni iṣẹ́ ètùtù Jésù Kristi Olúwa. Ṣùgbọ́n ṣé rí, nínú ẹ̀kọ́ ilé yìí, ẹ kàn jẹ́ kí n sọ lérèfé. Ọlọ́run ó gbé Jésù dìde gẹ́gẹ́ bí arọ́pò wa àti gẹ́gẹ́ bí ẹran ìrúbọ fún ẹ̀ṣẹ̀ wa, ẹni tí nípa ikú tiẹ̀ àti ìjìyà rẹ̀ ó san gbogbo ìdíyelé ìgbàlà. Ó sì wá mú kí ìgbàlà Ọlọ́run kí ó di pọ́ńtọ̀ tí gbogbo ènìyàn tó lè gbà. Kódà bó ti wù kí ènìyàn ó tálákà tó, ìgbàlà Ọlọ́run ó wà fún. Ṣùgbọ́n iṣẹ́ ètùtù Jésù Kristi Olúwa kò yọrí sí ìgbàlà fún gbogbo ọ̀rẹ́ ènìyàn bẹ́ẹ̀, wípé nígbà tí Jésù ti wá kú, gbogbo wa náà a ti wá jẹ́ ní ìgbàlà, a ti bọ́ lábẹ́ ìdálẹ́bi ẹ̀ṣẹ̀, a ti bọ́ lábẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ náà nù. Rárá o. Ìdí ni wípé ohun tí Ọlọ́run ṣe, òun ni láti fi ẹ̀bùn ìgbàlà fún ìran ènìyàn. Àwọn olóyìnbó wọ́n máa ń lo gbólóhùn kan, wọ́n á ní offer. Ṣé rí, Ọlọ́run láti inú Jésù Kristi Olúwa, ó offer gbogbo ìran ènìyàn ní ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n ìdáhùn sí kan wà tí ó gbọ́dọ̀ wá láti ọ̀dọ̀ olúkúlùkù ènìyàn sí ìfifúnni tí Ọlọ́run fífúnni yìí. Òun náà sì ni yálà láti gba ẹ̀bùn tí Ọlọ́run nawọ́ rẹ̀ sí wa yìí, tàbí kí a kọ̀ ọ́. Ṣé rí, Ọlọ́run Bàbá kò fi tipátipá gbé ẹ̀bùn ìgbàlà rẹ̀ lé ẹnikẹ́ni lórí. Àwọn kan máa ń ronú ọkàn wọn pé bọ́lá máa fẹ́ kí n nígbàlà, tó bá ti yá fúnra rẹ̀ yóò kì mí mọ́lẹ̀, yóò fún mi lọ́rùn pa. Rárá o. Gbogbo tí Ọlọ́run lè ṣe nípa ètò ìgbàlà ènìyàn, òun náà ló ti ṣe. Àkọ́kọ́, ó gbé Jésù dìde bí ẹran ìrúbọ, bí arọ́pò fún wa. Nípa èyí tí ó fi san ìdíyelé ìgbàlà wa tá ò lè san. Ó wá mú ìgbàlà ó sọ di ọ̀fẹ́ fún gbogbo ènìyàn. Ó wá nawọ́ ìgbàlà sí wa. Ó tún wá gbé àwọn ajíhìnrere dìde, àwọn oníwàásù, láti máa kéde ìgbàlà rẹ̀ káàkiri. Ṣùgbọ́n ìdáhùn sí kan wà tó gbọ́dọ̀ tí ọ̀dọ̀ ènìyàn wá sí ọwọ́ tí Ọlọ́run náà yìí. Òun náà ni bóyá ènìyàn ó gba ìgbàlà Ọlọ́run
láti sọ di tiẹ̀, tàbí yóò kọ ìnáwó sí ìgbàlà Ọlọ́run tí Ọlọ́run ti ṣe. Ṣé wá rí, bí a ti ń ṣe àfihàn pé a fẹ́ gba ìgbàlà Ọlọ́run, òun ni nípa fífi ìgbàgbọ́ sí inú iṣẹ́ ètùtù tí Jésù Kristi Olúwa ṣe. Ẹ gbọ́ mi dáadáa, gbogbo èyí tí ẹ ń gbọ́ mi. Ọlọ́run ò ní fi tipátipá gbé ìgbàlà rẹ̀ lé ènìyàn lórí. Rárá o, lẹ́yìn tí ènìyàn ti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere, ìwàásù ìyìn rere, yíyún nípa ikú, ìjìyà àti àjíǹde Jésù Kristi Olúwa fún ìgbàlà rẹ̀, ìdáhùn tó tọ̀nà láti ọ̀dọ̀ ènìyàn sí ìyìn rere náà, òun ni láti fi ìgbàgbọ́ sínú ikú àti àjíǹde Jésù Kristi, láti fi ìgbàgbọ́ sínú ìyìn rere, ìwàásù ikú àti àjíǹde Jésù Kristi fún ìgbàlà wa. Ṣé rí, a gbọ́dọ̀ fi ẹnu wa jẹ́wọ́, a gbọ́dọ̀ fi ẹnu wa yìí sọ jáde wípé mo gba ìgbàlà rẹ. Ìgbàlà, ṣé rí, gbígba ìgbàlà kì í ṣe ohun tí èèyàn kàn máa ń mọ̀ sí inú rẹ̀ pé nínú ara mi mo mọ̀ pé mo gba ìgbàlà. Rárá o. Àkọ́kọ́, èèyàn ò fi ọkàn rẹ̀ gbàgbọ́ wípé òtítọ́ ni wípé Jésù kú ó sì jíǹde. Lẹ́yìn náà, èèyàn wá fi ẹnu rẹ̀ jẹ́wọ́ wípé mo gbàgbọ́. Ẹ jẹ́ sáré fi ìwé Róòmù hàn yín. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Bíbélì ṣe àkọsílẹ̀ wọn tó sì yànnàná wọn. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 9 àti 10, ẹ gbọ́ ohun tí Bíbélì sọ nípa ohun tí ó gbọdọ̀ jẹ́ ìdáhùn ènìyàn, olúkúlùkù ènìyàn, sí ìnáwó sí ìgbàlà Ọlọ́run sí wa. Ó sọ ní ẹsẹ̀ 9 pé bí ìwọ bá fi ẹnu rẹ, ẹ máa kíyèsí o, jẹ́wọ́ Jésù lé Olúwa, tí ìwọ sì gbàgbọ́ lé ọkàn rẹ pé Ọlọ́run jí i dìde kúrò nínú òkú, a ó gbà wọ́n là. Ẹ jẹ́ n kà lẹ́ẹ̀kan sí pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù lé Olúwa, tí ìwọ sì gbàgbọ́ lé ọkàn rẹ pé Ọlọ́run jí i dìde kúrò nínú òkú, a ó gbà wọ́n là. Ẹsẹ̀ 10, nítorí ọkàn lé a fi gbàgbọ́ sí òdodo, ẹnu lè a sì fi jẹ́wọ́ sí ìgbàlà. Ohun méjì, ẹ̀yà ara ènìyàn méjì ni ó gbọdọ̀ ṣiṣẹ́ nínú gbígba ìgbàlà Ọlọ́run. Àkọ́kọ́ ni ọkàn ènìyàn. Ìyẹn ni pé ẹ ó fi ọkàn yín gbàgbọ́. Nínú ọkàn yín, ẹ ó gbà wípé òtítọ́ ní ìyìn rere tí a wàásù rẹ̀ fún yín, pé Jésù jìyà, ó sì kú, ó sì jíǹde nítorí ẹ̀ṣẹ̀ yín. Ẹ jẹ́ n tẹ̀ díẹ̀ níbí. Ṣé rí, Bíbélì ṣe àfihàn dájú ohun tí ìyìn rere Jésù Kristi Olúwa jẹ́. Ìyìn rere Jésù kì í ṣe pé Ọlọ́run lè sọ ọ́ di ọlọ́rọ̀. Rárá, ìyìn rere kọ́ nìyẹn o. Ìyìn rere Jésù kọ́ ni pé Ọlọ́run lè fún ọ lọ́mọ. Ìyìn rere kọ́ nìyẹn. Ṣé rí, ìyìn rere Jésù Kristi Olúwa kò rújú, kò séni, ó sì dá lé orí ohun mẹ́ta. Àkọ́kọ́, òun ni ikú Jésù nítorí ẹ̀ṣẹ̀. Wọ́n fi ìwé Kọ́ríńtì hàn yín láìpẹ́ yìí. Ẹsẹ̀ àkọ́kọ́ tí ìyìn rere Jésù Kristi Olúwa dúró lé lórí, tó fi dúró, òun ni ikú Jésù nítorí ẹ̀ṣẹ̀. Ẹ wò, Jésù Olúwa ò kú nítorí ká lè sọ ẹnikẹ́ni di ọlọ́rọ̀. Mò ń sọ pé ọlọ́rọ̀ nípa ti ara. Jésù Olúwa ò kú torí pé kí ẹnikẹ́ni ó lè lówó.
Jésù Olúwa ò kú tó ní pé kí ẹnikẹ́ni lè di ọlọ́mọ láyé. Ṣé rí, ṣáájú kí Jésù tó wá sínú ayé, kódà lẹ́yìn tí ìran ènìyàn ṣubú tán, àwọn ènìyàn sì ní ọrọ̀. Kódà àwọn aláìgbàgbọ́ tí wọn ò sí nínú májẹ̀mú pẹ̀lú Ọlọ́run, wọ́n ní ọrọ̀ tìkẹ́tìkẹ́. Torí náà yóò jẹ́ gbígbá Ọlọ́run ní ojú láti sọ ikú Jésù Olúwa di ohun tí ó ṣẹlẹ̀ nítorí kí ènìyàn lè lọ́rọ̀. Bẹ́ẹ̀ bá wo àyíká yín nínú ayé lónìí, ẹ ó rí i pé kódà àwọn tí wọ́n pọ̀ ní ọrọ̀ jù nínú ayé lónìí, àwọn tí ò tiẹ̀ mọ Ọlọ́run ni àwọn tí ò tiẹ̀ mọ Jésù, àwọn tí ò mọ Jésù Kristi Olúwa. Ìdí ni pé ikú Jésù kì í ṣe láti mú kí ẹnikẹ́ni jẹ ọlọ́rọ̀. Ara o, ikú Jésù ó dá lórí kinní kan ṣoṣo, ohun kan ṣoṣo, òun náà sì ni ẹ̀ṣẹ̀, ìmúkúrò ẹ̀ṣẹ̀ ènìyàn. Ìmúkúrò ẹ̀ṣẹ̀ ènìyàn. Ẹ jẹ́ n sáré fi ìwé Kọ́ríńtì kínní hàn yín. Kọ́ríńtì kínní orí 15 láti ẹsẹ̀ ìkíní wọ́n kà dé ẹsẹ̀ ìkẹrin. Ó wípé, ǹjẹ́ ará, èmi ń sọ ìyìn rere náà di mímọ̀ fún yín, tí mo ti wàásù fún yín, èyí tí ẹ̀yin pẹ̀lú ti gbà, nínú èyí tí ẹ̀yin sì dúró. Ẹsẹ̀ kejì, nípasẹ̀ èyí tí a fi ń gbà yín là pẹ̀lú, ìyún nípa ìyìn rere. Bí ẹ̀yin bá di ọ̀rọ̀ tí mo ti wàásù fún yín mú ṣinṣin, bí kò ṣe pé ẹ̀yin ti gbàgbọ́ lásán. Ẹsẹ̀ kẹta, ẹ wá gbọ́, nítorí pé síwájú ohun gbogbo mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́, bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ẹsẹ̀ àkọ́kọ́ tí ìyìnrere Jésù dúró lé lórí rèé. Ikú Jésù fún ẹ̀ṣẹ̀ ènìyàn. Ẹ já tẹ̀síwájú, ẹsẹ̀ kẹrin, àti pé a sìnkú rẹ̀. Ẹsẹ̀ kejì nu, ìsìnkú rẹ̀. Kì í ṣe pé ó kú nìkan, ṣùgbọ́n a sìnkú rẹ̀. Ẹ wá wo ẹsẹ̀ kẹta tí ìyìnrere Jésù Kristi lọ fi dúró, àti pé ó jíǹde ní ijọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ẹsẹ̀ mẹ́ta tí ìyìnrere Jésù dúró lórí rèé. Àkọ́kọ́, ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Ìkejì, a sìn. Ìkẹta, ó jíǹde. Ṣé rí, ìgbàgbọ́ tó máa ń mú ìgbàlà wá, ó gbọ́dọ̀ gba àwọn òtítọ́ mẹ́ta wọ̀nyí nípa Jésù Kristi Olúwa. Ènìyàn ò lè kọ̀ ìkankan nínú àwọn òtítọ́ wọ̀nyí kí ó sì di ẹni ìgbàlà Ọlọ́run. Ṣé rí, mo máa ń sọ fún àwọn ọmọ Ọlọ́run tí wọ́n jí mi ká wípé, ẹ má jẹ́ kí inú yín dùn, ẹ má yọ̀ nítorí pé ẹnìkan sọ fún yín pé òun gba Jésù gbọ́. Ṣẹ́rí, ẹ gbọ́dọ̀ tó ṣe ìwádìí síwájú sí kí ni ó gbàgbọ́ gan nípa Jésù. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ló gbàgbọ́ nínú Jésù. Fún àpẹẹrẹ, àwọn Mùsùlùmí wọ́n sọ fún yín wípé àwọn náà gba Jésù gbọ́. Bẹ́ẹ̀ òótọ́ sì ni. Kódà ó wà nínú àkídà ẹ̀sìn wọn wípé ẹnikẹ́ni tí kò bá ti gba Jésù kò lè jẹ́ Mùsùlùmí tòótọ́. Ṣùgbọ́n ẹ̀yin ẹ wá béèrè pé kí ni nǹkan tí wọ́n gbà gan nípa Jésù. Wọ́n gba Jésù gẹ́gẹ́ bí ìkan lára àwọn òjíṣẹ́ Ọlọ́run, bíi wòlíì Ọlọ́run. Kì í ṣe bí Ọlọ́run nínú ẹran ara, kì í ṣe bí olùgbàlà tó kú fún ẹ̀ṣẹ̀. Kódà Kùránì tako wípé Jésù Olúwa kú, ó sì jíǹde. Kò sí Mùsùlùmí tó gbà wípé Jésù kú, ó sì jíǹde. Ṣé wá rí irú ìgbàgbọ́ tí àwọn Mùsùlùmí nìyẹn
nínú Jésù kò lè yọrí sí ìgbàlà fún wọn, torí pé ìgbàgbọ́ tí yóò yọrí sí ìgbàlà fún ẹlẹ́ṣẹ̀, tí yóò sọ ẹlẹ́ṣẹ̀ ènìyàn di ọmọ ìjọba Ọlọ́run, àkọ́kọ́ ó gbọ́dọ̀ gbà wípé òtítọ́ ó ní ìfihàn ìyìn rere wípé Jésù kú, a sin, a sì gbé dìde nítorí ẹ̀ṣẹ̀ wa àti nítorí ìsọdọmọ wa. Ìkíní nù, ìgbàgbọ́ tí yóò yọrí sí ìgbàlà ó gbọ́dọ̀ gbà wípé òtítọ́ ó ní ìfihàn Bíbélì wípé Jésù Kristi kú fún ẹ̀ṣẹ̀ wa, a sì jí dìde fún òdodo wa. Ìkejì, ìgbàgbọ́ tí yóò yọrí sí ìgbàlà ó gbọ́dọ̀ gbà wípé ikú Jésù àti àjíǹde rẹ̀ nítòótọ́ ó lè gbà òun là. Bí ẹ bá wo ìtàn tí àwọn òǹkọ̀tàn ti kọ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, yàtọ̀ fún àwọn òǹkọ̀tàn kìrìsìtẹ́nì tí wọ́n kọ nípa ikú Jésù nínú ìwé Mátíù, ìwé Máàkù, ìwé Lúùkù, ìwé Jòhánù àti àwọn ìwé míì nínú Bíbélì, àwọn òǹkọ̀tàn míì tí wọ́n ń ṣe kìrìsìtẹ́nì tí wọ́n jẹ́ ẹni ayé gan, tí wọ́n kọ nípa wípé Jésù kú lóòótọ́ ó sì jíǹde, wọ́n wà. Fún àpẹẹrẹ, ọmọ bíbí ilẹ̀ Júù tí wọ́n ń porúkọ rẹ̀ ní Josephus, òǹkọ̀tàn ni, òun náà kọ nípa ikú Jésù. Bẹ́ẹ̀ ni à ń pe ọkùnrin kan ní Pliny, ìyẹn jẹ́ ọmọlẹ̀ Róòmù nígbà náà lọ́hùn-ún, òun náà kọ nípa ikú ọkùnrin kan tí wọ́n ń pè ní Jésù. Mo sọ fún yín wípé kì í ṣe inú Bíbélì nìkan láti rí àkọsílẹ̀ ikú Jésù àtàjíǹde rẹ̀, ṣùgbọ́n kí ènìyàn gbàgbọ́ pé lóòótọ́ ni Jésù kú sì jíǹde kò tó fún ìgbàlà. Òótọ́ ni pé ohun tí a gbọ́dọ̀ kọ́kọ́ gbàgbọ́ nù, ṣùgbọ́n a tún gbọ́dọ̀ gbàgbọ́ wípé ikú Jésù àti àjíǹde rẹ̀ ó lè gbà wá là. Ṣé rí pé èèyàn mọ ìtàn wípé Jésù kú lóòótọ́ sì jíǹde kò yọrí sí ìgbàlà rárá o. Ìgbàgbọ́ tí yóò yọrí sí ìgbàlà, ohun kejì tó gbọdọ̀ gbà ó ní wípé ikú Jésù àti àjíǹde rẹ̀ yìí lótìítọ́ ó lè gbà mí là kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Ohun kẹta tí ìgbàgbọ́ tó ń yọrí sí ìgbàlà tó gbọdọ̀ gbà ó ní wípé ikú àti àjíǹde Jésù Kristi Olúwa ó tó fún ìgbàlà mi láì nílò láti fi ohunkóhun kún. Ṣé rí, mo máa ń sọ fún àwọn ará tí ó yí mi ká, ìgbàlà kì bá gbé ìwọ̀n lójú àwọn kan. Wọ́n sọ wípé lẹ́yìn tí ẹ sọ pé kí wọ́n jẹ́wọ́ Jésù tán, wọ́n jẹ́wọ́ rẹ̀ bí Olúwa àbí olùgbàlà àti bí Olúwa, ẹ tún wá ní káwá kásẹ̀ rẹ̀ ńlẹ̀, ẹ gbọ́dọ̀ ra màálù kan wá tá a fi ṣèrúbọ. Irú ìgbàlà òun kì bá jọjú ojú àwọn kan, ṣùgbọ́n ládùúrú gbogbo tí mo ti ṣe, tí mo ṣẹ́ṣọ́, tí mo pààyàn, tí mo ṣẹ́yún, ẹ kàn ní pé kí n kàn jẹ́wọ́ pé mo gba Jésù bí olùgbàlà àti bí Olúwa mi, ó sì parí nù. Àlùfáà, mọ̀ nǹkan tí mo ti ṣe ni. Tẹ́ ẹ bá mọ̀ nǹkan tí mo ti ṣe, ẹ mọ̀ pé ìyún nìkan ò tó láti gbà mí là. Ìṣòro nìyẹn. Ohun kẹta tí ìgbàgbọ́ tí yóò mú ìgbàlà wa gbọdọ̀ dúró lé lórí, òun ni wípé ènìyàn gbọdọ̀ gbà wípé ikú àti àjíǹde Jésù ó tó fún ìgbàlà òun, láì nílò láti fi ohunkóhun kún, láì nílò láti ṣe ìrúbọ kankan, láì nílò láti sanwó kankan. Ọ̀fẹ́ ni, ọ̀fẹ́ ni, ẹ̀bùn ọ̀fẹ́ ni, ẹ̀bùn orí ọ̀fẹ́ ni. Ohun kan tí Ọlọ́run kàn ń béèrè lọ́wọ́ ẹni tí ó fẹ́ gba ìgbàlà, òun ni pé ǹjọ́ gbàgbọ́, ǹjọ́ gbàgbọ́
wípé ikú ọmọ mi Jésù àti àjíǹde rẹ̀ òtítọ́ ni. Ìkejì, pé o lè gbà ọ́ là. Ìkẹta, pé ó tó fún ìgbàlà rẹ láì fi ohunkóhun mìíràn kan. Ṣé wá rí, níbikíbi, ẹgbọ́, nígbàkúgbà àti ní inú ẹnikẹ́ni tí irú ìgbàgbọ́ yìí bá ti wá farahàn, Ọlọ́run ń bẹ lábẹ́ dandan láti gbọ́rọ̀ ẹni bẹ́ẹ̀ là. Ẹ jẹ́ kí n wí lẹ́ẹ̀kan sí ká máa kásẹ̀ ètò nílẹ̀. Níbikíbi, nígbàkúgbà àti nínú ẹnikẹ́ni, n ò fẹ́ mọ bí ẹ̀ṣẹ̀ rẹ ṣe burú tó, n ò fẹ́ mọ irú ìwà búburú tó ti wù, ṣùgbọ́n nígbàkúgbà, níbikíbi àti nínú ẹnikẹ́ni tí Ọlọ́run bá ti rí irú ìgbàgbọ́ yìí, mo wí fún tòótọ́, Ọlọ́run ń bẹ lábẹ́ ìdè láti gba irú ẹni bẹ́ẹ̀ là. Bí Ọlọ́run kò bá gba irú ẹni bẹ́ẹ̀ là, a jẹ́ pé Ọlọ́run náà ó ti di aláìṣòótọ́. Kí nìdí? Torí pé ohun tí ó gbé ìgbàlà rẹ̀ lé, òun ni ìgbàgbọ́ ènìyàn. Ṣé rí, oore ọ̀fẹ́ ó mú kí ìgbàlà jẹ́ ẹ̀bùn fún gbogbo ènìyàn, ṣùgbọ́n ìgbàgbọ́ olúkúlùkù òun ni ohun tí ó ń mú wa láti rí ẹ̀bùn oore ọ̀fẹ́ yìí gbà. Ẹ jẹ́ kí n sáré ka ẹsẹ̀ Bíbélì díẹ̀ kí a máa lọ lónìí. Ẹ jẹ́ n gbé láti ìwé Máàkù orí ìkẹrìndínlógún. Ẹ má gbàgbé pẹ́lẹ́ kan, a ti ka Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, pé kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ìgbàgbọ́ òun ni a fi ń gba ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run yìí tí í ṣe ìgbàlà. Ẹ jẹ́ kí wá ka Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ìkẹrìndínlógún. Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ìkẹrìndínlógún. Ó sì wí fún wọn wípé ìyẹn Jésù Olúwa lẹ́yìn àjíǹde rẹ̀ ó ń bá àwọn ọmọ ẹ̀yìn sọ̀rọ̀. Ẹ wá gbọ́, ó sì wí fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìhìn rere fún gbogbo ẹ̀dá. Ẹni tí ó bá gbàgbọ́, tí a bá sì baptisi rẹ̀, yóò là, ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ìgbàgbọ́. Ẹ jẹ́ n ka Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kẹrìndínlógún ẹsẹ̀ ọgbọ̀n sí ìkọkànléníọgbọ̀n. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ọgbọ̀n àti ìkẹrìndínlọ́gbọ̀n. Ọkùnrin kan ló béèrè ìbéèrè kan. Mo sì fẹ́ kẹ́ ẹ kíyèsí ìbéèrè o, kí ẹ sì kíyèsí ìdáhùn tí àwọn àpọ́stélì tí wọ́n fún ọkùnrin náà. Ó sì ṣe ẹsẹ̀ ọgbọ̀n, ẹ má bínú, mo ti fẹ́ kábò míì. Ó sì mú wọn jáde, ó ní, alàgbà, kí ni kí èmi kí ó ṣe kí n lè là? Ǹjẹ́ kí sí béèrè o? Ọkùnrin yìí béèrè lọ́wọ́ àwọn àpọ́stélì pé kí ni kí èmi kí ó ṣe kí n lè là? Ẹ wá gbọ́ ìdáhùn tí wọ́n fún ní ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Wọ́n sì wí fún un pé gba Jésù Kristi Olúwa gbọ́, a ó sì gbà ọ́ là, ìwọ àti àwọn ará ilé rẹ pẹ̀lú. Ohun kan náà ni ìgbàlà Ọlọ́run kò béèrè fún owó, kò béèrè fún ẹbọ, kò béèrè fún ètùtù. Gbogbo ẹbọ àti ètùtù tó yẹ kí a ṣe, Jésù Olúwa ti ṣe lẹ́ẹ̀kan ṣoṣo péré. Nísìn, ohun tí ó ń béèrè òun ni ìgbàgbọ́ nínú iṣẹ́ ètùtù tí òun ti ṣe kí a lè gbà wá là. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ méjì sí kí a sì máa lọ. Ìwé Tímótì kínní orí kẹrin ẹsẹ̀ kẹwàá.
ìwé Tímótì kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹwàá, nítorí fún èyí ni àwa ṣe ń ṣe làálàá tí a sì ń jìjàkadì, nítorí àwa nírètí nínú Ọlọ́run alààyè, ẹni tí í ṣe olùgbàlà gbogbo ènìyàn. Ẹ kíyèsí, Jésù olùgbàlà gbogbo ènìyàn ni, pẹ̀lúpẹ̀lú ti àwọn tí ó gbàgbọ́, ṣùgbọ́n ìgbàlà àwọn tó gbàgbọ́ nìkan ló máa ń rí gbà. Ìgbàlà Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi ó wà fún gbogbo ènìyàn, ṣùgbọ́n àwọn tí ó gbàgbọ́ nínú Jésù Kristi àwọn nìkan ni wọ́n máa ń rí ìgbàlà Ọlọ́run gbà. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ kan sí ìwé Róòmù orí 10, akàlẹ̀ kan náà, ṣùgbọ́n ẹ jẹ́ kí n tuntun kàlẹ̀ kan sí ìwé Róòmù orí 10. Mo fẹ́ kà á ti ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n kí ni ó wí? Ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, lé ẹnu rẹ àti lé ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù lé Olúwa, tí ìwọ sì gbàgbọ́ lé ọkàn rẹ pé Ọlọ́run jí i dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Ẹsẹ̀ 10, nítorí ọkàn ni a fi gbàgbọ́ sí òdodo, ẹnu ni a sì fi jẹ́wọ́ sí ìgbàlà. Ẹsẹ̀ 11, nítorí ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́, ojú kì yóò tì í. Àwọn ẹsẹ̀ méjì tí mo lè fi hàn yín lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ fún ìgbàlà yìí ó pọ̀, ṣùgbọ́n àkókò wa kò ní gbà wá láàyè. Mo ń fi ìgbàlà Ọlọ́run lọ gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi ní ọ̀sán yìí. Ọlọ́run fẹ́ràn rẹ̀, òun náà ló mú kí ó rán Jésù wá bí ètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ. Ọlọ́run sì nawọ́ ìgbàlà rẹ̀ sí ọ, ṣùgbọ́n ó ń pè fún ìdáhùn kan láti ọ̀dọ̀ rẹ. Òun náà ni ìdáhùn ìgbàgbọ́ láti gba ìgbàlà Ọlọ́run. Kò sí ẹnikẹ́ni tí ó bá kọ ìgbàlà Ọlọ́run láti pàṣẹ àìgbàgbọ́ tí kò ní padà jẹ̀bi, tí kò ní padà kábàámọ̀. Àǹfààní mi rèé, ẹ gba ikú àti àjíǹde Jésù Olúwa gbọ́, kí o fi ọkàn rẹ gbàgbọ́ wípé Jésù kú fún ẹ̀ṣẹ̀ rẹ, wípé a sì jí dìde kúrò nínú òkú, kí o sì fi ẹnu rẹ jẹ́wọ́ wípé o gbàgbọ́ nínú iṣẹ́ ètùtù Jésù Kristi Olúwa, wípé o sì gba Jésù bí Olúwa àti olùgbàlà rẹ. Ó bá tán o, àwọn sì gbà ọ́ là. Ìwọ náà ó di ọmọ ìgbàlà nù, ìwọ náà ó di ara wa nù, ìwọ náà ó di ọmọ ìjọba Ọlọ́run nù. Mo gbàdúrà fún yín o, wípé kí ẹ̀mí Ọlọ́run kí ó mú irúgbìn kékeré yìí, kí ó lò ó fún ìgbàlà ọkàn yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. N ó rí yín nínú ẹ̀kọ́ tó ń bọ̀. Àlàáfíà ni fún yín.